èròjà wá bá mi kí ọlọ́jọ́ ìbí Chief Alhaji Toyin Oyewoga mi ọkọ Rísí tí mo bá ròde ọkọ Mariam Oyewoga mi ọmọ wọn níjẹ̀bú Ìgbò aláàánú mi ni olóore mi ni aláàánú mi ni olóore mi ni ẹ bá mi kí. èròjà wá bá mi kí ọlọ́jọ́ ìbí Chief Alhaji Toyin Oyewoga mi ọkọ Rísí tí mo bá ròde ọkọ Mariam Oyewoga mi ọmọ wọn níjẹ̀bú Ìgbò aláàánú mi ni olóore mi ni aláàánú mi ni olóore mi ni ẹ bá mi kí. Aláàjì ló wá sọ wípé ìní máa fi sóore rẹ Olúwa ọba ògo. Chief Alhaji Toyin Oyewoga mi ò kíkú má pa ẹ́ ọkọ lẹ́tà lájà Rísí kátù ó ṣe ọkọ Mariam ṣòun láláyọ̀ mi bàbá mi alátìlẹ́yìn mi ni dádì ìní máa fi sóore rẹ Olúwa ọba ògo. ìní máa fi sóore rẹ Olúwa ọba ògo. nítorí pé ìgbà tó já mi irú alẹ̀ ìwọ ló kọ́ lọ́gbọ́n ó jẹ́ kó mọ̀ páyọ̀fẹ́ lèmi kó má yọwọ́kọ́wọ́ àtìgbà yìí ni mo ti ń rògò rẹ nínú ayé mi májọ́ máyọ̀ máa rá bàbá fún ọ ọba ògo. báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o ọba àánú. báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o Elédùmarè bàbá. báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o ọba àánú. báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o Elédùmarè. báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o ọba àánú. báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o Elédùmarè. báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o ọba àánú. báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o ọba ìgbàlà. dádì mo ní ẹ̀yin mà ti rójú rere rẹ o. Èdùmàrè ṣe yín lógo àdúrà tẹ́yìn gbà o. bàbá tí wọ́n lé àṣẹ o mo dẹ̀ mọ̀ pé eré sí ayọ̀ o. tèwe tàgbà ẹ wá bá mi yọ̀ ẹ̀yin mà ti rójú rere rẹ o. ọkọ lẹ́tírísíkà tó lọ sí mi lọ́jọ́sí ìwọ lọkọ Mariam mi o. bàbá ni bàbá mi ìyá ni wúrà bàbá ni jígí. bàbá Olúwatọ́pẹ́ Oyewoga mo paròde. bàbá Olúwamúyìwá mi ayatollah bí mo paròde o. bàbá fún mi láyọ̀ bàbá Dèjì lónìí tèmi ni. bàbá Olúwakórèdé bàbá Zainab lónìí tèmi. bàbá Mubarak lónìí tèmi gangan ni. bàbá Mojísọ́lá láláyọ̀ mi. Olúwafẹ́mi lónìí kí ẹ. ọkọ Olúwamúyìwá lónìí tèmi o. ẹ̀gbọ́n mi fine boy no pimples. ọmọ wọn níjẹ̀bú alárẹ̀ mi ni. dádì ìwọ mà ti rójú rere rẹ o. Èdùmàrè ti ṣẹ́gun fún ọ. àdúrà tẹ́yìn gbà o. bàbá tí mú wọn lé àṣẹ o. mo dẹ̀ mọ̀ pé eré sí ayọ̀ ò dádì. tèwe tàgbà ẹ wá bá mi yọ̀. èmi ò gbàgbọ́ o pẹ́nìkan lè dínà mi o. ohun tí mo mọ̀ ni pé láti lò lè ṣó gbogbo. èmi ò gbàgbọ́ pẹ́nìkan lè dínà mi o. ohun tí mo mọ̀ ni pé láti lò lè ṣó gbogbo. èmi ò gbàgbọ́ pẹ́nìkan lè dínà mi o. ohun tí mo mọ̀ ni pé láti lò lè ṣó gbogbo. èmi ò gbàgbọ́ pẹ́nìkan lè dínà mi o. ohun tí mo mọ̀ ni pé láti lò lè ṣó gbogbo.
ṣáná Tóyìn ọjọ́ yẹn máa rè o ọmọ oyewoga Tóyìn tí wọ́n ti ròpin pé kíni kò lè bá wọn jẹ́ níyàn mọ́ ó padà ẹni káyé fọwọ́ sọ́yà pé ọmọ wa ni Tóyìn ọjọ́ yẹn máa rè o ọmọ oyewoga Tóyìn tí wọ́n ti ròpin pé kíni kò lè bá wọn jẹ́ níyàn mọ́ ó padà ẹni káyé fọwọ́ sọ́yà pé ọmọ wa ni má dúró má jà kan má sáré àṣàjù láyé má dúró má jà kan má sáré àṣàjù láyé má dúró má jà kan má sáré àṣàjù láyé dúró má jà kan má sáré àṣàjù láyé má dúró má jà kan má sáré àṣàjù láyé dúró má jà kan má sáré àṣàjù láyé má dúró má jà kan má sáré àṣàjù láyé ṣe dúró má jà kan má sáré àṣàjù láyé. ó yẹ bá mi wálé náà nítorí bàbá tèmi gangan ni ọmọ ìjẹ̀bú alárẹ̀ ọmọ àfìdíkọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ akénígbó kẹrù bara ilé káràbárà ọ̀nà gangan ni ẹni obìnrin rí tó yọwọ́ ọṣẹ wọ́n ní bí òjò pẹ́ ni kó ṣàjálẹ̀ ẹni bàbá mi ni. Chief Alhaji Tóyìn Oyewoga mi Olúfẹ́mi ọmọ Tàlàbí ló ní ìmọ̀ kí ẹ relé àwọn bàbá tán ti bí ọlọ́mọ ṣebí wọ́n lọ́mọ Ìjẹ̀bú Igbó ẹ̀yin lọ́mọ Orímọ̀lúsìn ọmọ ọlọ́jà Igbó ọmọ àìmọ̀ bí orí ń bẹ́sẹ̀ rè orí ló mọ aláìsìkí ọmọ onígbò àdésùre òrìṣà gẹ́ǹdà bí onígbò yìí ọmọ ojúròmí tó fàkọ́ bí rẹ̀ ṣètùtù ìlú ọmọ olóríkì tóyìnbó gbọ̀rọ̀gbọ̀ ọmọ onígbò mẹ́fà ọmọ òkè takọ̀ ọmọ asọ̀pin ìlú kalẹ̀ ọmọ balógun ọmọ lékè jagun ọmọ abẹ́rẹ́ òwọ́kọ̀ abẹ́rẹ́ wọkọ̀ tán ó ṣenú ọkọ̀ lójolójo ṣèbẹ́yìn lọmọ igbó san méjìlé lọ pẹ̀tù nílé ọmọ pẹ̀tù lóko ṣèbẹ́yìn lọmọ gbàgbà pẹ̀lẹ́ ló sòde pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin lọmọ òrìṣà má jẹ́ ń kú jẹ́ ń là òrìṣà jẹ́ ń là má jẹ́ ń kú ó jàre ẹ̀yin ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin kan pàtó bẹ́ẹ̀ bí ogún bí ẹ̀gàn ń bẹ̀ ń lè bàbá tó bí ọlọ́mọ ọmọ ìjàdù ọlá ọmọ ìjàsẹ́ ìlémele ọmọ kùkùté òsèmì ẹni mi kùkùté ara rẹ̀ lómi ọmọ à ń ṣe ni lóde òtó ti lé ẹ̀yìn kùlé lọ̀tá wà inú ilé làṣẹ ní ń gbé ọmọ ọ̀tá ń lùlù ìbàjẹ́ ọba olúwa ò ní jẹ́ ó dún tó bá wá dún kọ́ àwọn bàbá tí wọn ò ní jó jàre. Gégédé Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ọkùnrin Ìjẹ̀bú ńkọ́ owó ni obìnrin Ìjẹ̀bú owó ni. mo máa Jẹ̀bú relé ọmọ alárẹ̀ mo máa Jẹ̀bú relé o ọmọ alárẹ̀ mo máa Jẹ̀bú relé o ọmọ alárẹ̀ yé o ọmọ alárẹ̀ yé ọmọ alárẹ̀ yé o ọmọ alárẹ̀. Yeah, happy birthday to our daddy, Chief Alhaji Tóyìn Oyewoga, and this is coming from your son-in-law, Oluwafemi Talabi, and it's wishing you long life and prosperity. It's your boy, OLOWO FARIWO, Sone Studio. ọmọ alárẹ̀.